ẹ ṣé gan sir. Hello sir. mo ti dá yín lóhùn. Okay sir. Ẹ rí i pé ńgbà tẹ́ kọ́ béèrè question yẹn lọ́wọ́ mi mo sọ fún yín pé olùgbàlà tó wá lẹ gbé question yìí jáde fún mi so ti yé yín sir. Kò síbì kan nínú bíbélì tí Jésù sọ pé èmi ni Ọlọ́run so ti yé yín sir. ó dáa ṣé Jésù lọ́lọ́run kò sí sẹ́yìn gba Jésù gẹ́gẹ́ bí Ọlọ́run. yẹ pé ń bẹ̀rẹ̀ mi ohun tí mo sọ fún nìyẹn mo gba Jésù ní ṣé Jésù ó dáa ti gbọ́ níbẹ̀ yìí ṣé Jésù ni Ọlọ́run. mo ní Jésù mo gbà ní olùgbàlà mi mo gbà ní ṣóun wá lọ́lọ́run mi ṣé Jésù ni Ọlọ́run mi ìsọ olùgbàlà ṣé Jésù ni Ọlọ́run. mo ti dá yín lóhùn question yẹn ilẹ̀ gbọ́ mi o Jésù ni. àní ṣé Jésù ni Ọlọ́run ẹ̀dùn ẹ̀ ṣe sùn bàbá sẹ́nétọ̀. Yes. Sẹ́nétọ̀ ẹ ò mú tara yín ṣé Jésù lọ́lọ́run sẹ́nétọ̀ kò ń ṣọlọ́run àbí náà Davida ṣé Jésù ni Ọlọ́run. Jésù ni ìránṣẹ́ tí a rán sí ìgbàlà mi látọ̀dọ̀ Ọlọ́run. àní ṣé Jésù lọ́lọ́run. Jésù ni olùgbàlà mi sí Ọlọ́run. Jésù ni olùgbàlà mi sí Ọlọ́run. Ọlọ́run ọ̀tọ̀ Jésù wá láti ṣiṣẹ́ ìgbàlà fún àwa ènìyàn. Mo ti ń dá yín lóhùn Ọlọ́run ọ̀tọ̀ Jésù ti wá láti ṣiṣẹ́ ìgbàlà fún àwọn ènìyàn. Kí lẹ tó fẹ́ kí n sọ fún yín? Jésù wá láti ṣiṣẹ́ ìgbàlà fún àwa ènìyàn. No, ẹ ti gbà. Number one yẹn ẹ ti ń pass number one díẹ̀díẹ̀ ó yẹ jẹ́ àpọ̀ sí number two. Láàkọ́ tẹ́ fi wọná ni pé Ọlọ́run ò wọ Jésù sí gbogbo ayé Ísírẹ́lì nìkan lọ́wọ́ wọn sí àmọ́ ẹ̀yin tẹ̀lé Jésù. Jésù ò sí fún ọmọ Nàìjíríà. Ṣé ẹ̀rọ kan lọ́wọ́ Jésù sí gbogbo ayé? Ẹ ṣé. Ṣé ẹ mọ̀ pé nínú Quran náà a kọ wípé a rán gbogbo ìránṣẹ́ sí wọn gẹ́gẹ́ bí èdè wọn nínú Quran pé wọ́n á rán wọn sí wọn ní èdè wọn so ti yé yín nígbà tí a bá dẹ̀ rán wọn sí wọn ní èdè wọn látara àwọn tí ó rán wọn sí a ó gbé àwọn èèyàn dìde fún aráyé láti mọ̀ nípa àwọn ìránṣẹ́ yìí àti Ọlọ́run tí wọ́n wá. kò síbi tó wà bẹ́ẹ̀ ìtẹ́ ẹ̀sọ́ yóò sínú Quran nǹkan tó wà nù Quran ẹ gbọ́ mi bàbá ẹ gbọ́ mi Jésù Kristi ẹ gbọ́ mi Jésù Kristi ó dìdí lẹ́nu ẹ̀ ó ní wọn òun sí gbogbo ayé pé Ísírẹ́lì nìkan lọ́rùn òun sí. bọ ẹ ló sà ìdí tá a fi rán sí Ísírẹ́lì kí ló dé tó bá jẹ́ pé ẹ ló sà ṣé mo lè béèrè question kan mẹ́ẹ̀. ẹ lè ṣé mo lè béèrè question sà kí ló dé tó jẹ́ pé Quran náà sọ fún wa wípé ìwọ Muhammed o a máa rán ìránṣẹ́ sí wọn ní èdè wọn mi mọ̀ bí Quran ṣe pùtẹ pé ní àwọn èèyàn ní èdè wọn. ẹ jẹ́ sọ pé ikú rẹ̀ fún ọ ẹni ẹ̀mọ́ mi fẹ́ sọ fún yín ẹni ẹ̀mọ́ mo dẹ̀ fẹ́ sọ fún yín nínú Quran ibi tẹ́ ẹ̀ ká wà ní Quran chapter 14 verse 4 Ọlọ́run ní pé a rán òjíṣẹ́ sí wọn àwọn òjíṣẹ́ tá a ti rán sí wọn síwájú àwọn wọn sí àwọn èèyàn wọn àwọn gbọ́n sí gbogbo ayé gbogbo iṣẹ́ tó wá síwájú ànábì Muhammad àwọn èèyàn wọn nìkan láwọn sí kò sí ẹ̀kan tí àwọn sí gbogbo ayé iṣẹ́ Jésù àwọn Ísírẹ́lì nìkan ni wọn àwọn Jésù sí gbogbo ayé. a rán wọn sí wọn nínú ilé èdè kò síbi tó wà kò síbi tó wà sọ pé a rán wọn sí wọn kò ànábì nìkan ló sọ pé ìwọ nìkan la rán sí gbogbo ayé gbogbo àwọn ìtókù wọn rán wọn sí àwọn èèyàn wọn iṣẹ́ Jésù òde gbogbo ayé. kí ló wá jẹ́ tí Jésù wá sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ẹ lọ sí gbogbo ayé ńgbà yẹn sà. kò sí ẹni ẹwọ ẹgbọ́n mi dáadáa ọ̀nà méjì ló wà ní Bíbélì tọ́ni Jésù ti sọ ẹgbọ́n mi bàbá ẹgbọ́n mi ọ̀nà méjì ló wà ní Bíbélì àkọ́kọ́ wà ní the book of Mark chapter 16 verse 15 èkejì wà ní the book of Mark chapter 28 verse 19 wọ́n ní Jésù sọ pé ẹ lọ sí gbogbo ayé ẹ lọ máa ṣe ìgbóni àmọ́ àwọn Bible compilers authors of the Bible wọ́n ní kò sínú original manuscript wọ́n add ẹ̀ later ni wọ́n ní ọ̀nà méjì wọ́n add ẹ̀ later ni kò sí ẹni wúre tí Jésù sọ pé ẹ lọ sí gbogbo ayé wọ́n ní ibi méjì tó wà ní Bible Mark ibi tẹ́tì ìbànú nìyẹn Mark chapter 16 verse 15 àti the book of Matthew 28 verse 19 verse 28 ọ̀nà méjì tẹ́tì máa bá nìyẹn méjì kẹ̀dẹ̀ àwọn authors of the Bible wọ́n ní pé later addition ni pé kò sínú original manuscript ẹ mọ̀ kan tó wà ní original manuscript ẹ jẹ́ sọ̀kan tó wà ní original manuscript ẹ jẹ́ sọ̀kan tó wà bẹ́ẹ̀ fún yín ẹ bá mi wo the book of Matthew chapter 15 verse 24 Matthew 15:24 ẹ bá ń gbé jáde. Matthew 15:24 bàbá wa ẹ ṣí Bíbélì ọwọ́ yín kẹ́ka kí ni Jésù sọ bẹ́ẹ̀. mi mú Bible lọ́wọ́ I must tell you the truth. ó yẹ ó yá òun lọ ti bẹ̀rẹ̀ sẹ́nẹ́tọ̀ bá ń kà síta kọ́ gbọ́. ẹ bá mi kàn. dáhùn wípé a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilẹ̀ Ísírẹ́lì tí ó ní. ilẹ̀ Ísírẹ́lì bẹ́ẹ̀ ni. Jésù ní a kò rán mi Jésù ní wọn òun ń ṣe àyàfi sí àwọn àgùntàn ilẹ̀ Ísírẹ́lì tó nù nìkan Jésù ní wọn òun sí gbogbo ayé.
gbogbo ohun tẹ́ ka yìí ó tú kí ló wá dé tó jẹ́ pé ńgbà tí Allah máa rán ìránṣẹ́ jáde sí gbogbo ayé kí ló dé tó jẹ́ pé Muhammed ìgbà tó rán tán bó o ní iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣe wá dé gbogbo ibi tó dé lónìí. ẹ ṣeun màdá yín lọ. Number one àtijọ́ àgí wípé wọn ò Jésù gbogbo ayé pé Ísírẹ́lì nìkan ni ẹni tó bá tẹ̀lé tí wọn tí ó fẹ́ wọ náà dànù nìyẹn. wọ́n wá ní pé òkè ànábì Muhammad nǹkan ṣé yé ànábì wa Muhammad sọ̀sọ̀là Ọlọ́run dídí sọ́nù Al-Qur'an ó ní wà má arsalnaka illa ẹ má da ẹkọ̀ mú tara yín tí bá ti ń dáwọn ẹ má wá jí àjáza. Ọlọ́run sọ́nù Al-Qur'an ó ní wà má arsalnaka illa rahmatan lil alamin ó ní ìwà ànábì àwọn àyíkó jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáláyé. Ànábì wa Muhammad lára nǹkan tá a fi mọ̀ pé tòótọ́ wọn sí gbogbo ayé ni pé nígbà tá ànábì Muhammad dé tó fẹ́ yan àwọn sàhábà ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kírun tó kọ́kọ́ pe ìpè sí ìrun kì í ṣe ọmọ Lárúbáwá ọmọ Áfíríkà Bilal lórúkọ ẹ̀ ọmọ Ethiopia ká nípa bá rán ànábì sí ilẹ̀ Lárúbáwá nìkan kò ní pé ọmọ Áfíríkà kó wá pè òun ìwọ̀n tẹ́lọ́gbà Allahu akbar tẹ́ ń gbẹ́ gbogbo yẹn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pè òun láyé yìí ọmọ Áfíríkà ní Bilal lórúkọ ẹ̀ èèyàn dúdú bíi tèmi báyìí lánàá bí ní kò lọ pè òun. nígbà Jésù fẹ́ yan àwọn disciple 12 disciples ló yàn apostle 12 ló yàn we have 12 tribes of Israel kò síyàn kan ní gbogbo ọmọ Israẹli ni wọn. ànábì kọ́kọ́ yan lára àwọn ọmọ ẹ̀yìn ànábì òun ni Salman Al-Farisi ọmọ Persia ní kì í ṣe ọmọ Lárúbáwá. ànábì wa kọ lẹ́tà sí àwọn ìjọba Persia kọ lẹ́tà pé ẹ̀yin èèyàn ẹgbọ́n lọ́wọ́ bá gbọ́ ẹ má ṣe òṣàmọ̀ ó wá rọ̀ wọn sábà jáde ó ní ẹ lọ́ máa pa àwọn èèyàn sí tọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ ni ó ṣe dé ọ̀dọ̀ tiwa náà lénìí tá a fi dé mùsùlùmí pé ìdọ́dọ̀ wa náà nìyẹn. ànábì tún wá sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní lẹ́ni gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wà láyé tó jẹ́ ọmọ mi gbogbo ọlọ́mọ àlùjànnà ìlànà ní haba àfẹn tó bá kọ̀. ànábì ní gbogbo èèyàn ló máa wà àlùjànnà àfẹn tó bá kọ̀. àwọn sọ́wọ́ àǹtalẹ̀ tó bá kọ̀ ó ní ẹni tó bá gbọ́ pé mo di òjíṣẹ́ Ọlọ́run tó dẹ̀ gbà pé ànábì Ọlọ́run ni tó dẹ̀ ṣe Islam àwọn lẹ́ni tí ó wà àlùjànnà ẹni tó gbọ́ pé mo dòṣẹ́ Ọlọ́run tó wà lóhùn ògbà mi gbọ́ òun lẹ́ni tó kọ̀ láti wà àlùjànnà ó sì wọ́n náà. JustMe àpètò. ẹjọ́ ṣe sùúrù sábà wa ẹjọ́ tó yọ lọ ẹjọ́ ṣe sùúrù sá Adéwálé ẹjọ́ bàbá wa David àṣẹ mo ti dáhùn question yín sá gbé ìdọ́dọ̀ wa nìyẹn. David ẹ lè ọmú tààrà yín. the same thing tẹ́ sọ láti yẹn Jésù náà sọ wípé ẹni tí ò gba bàbá bọ́ tí ò sì tún gba ọmọ gbọ́ náà bọ̀ ẹ mọ̀jà lọ́bẹ̀ yẹn sẹ́mi wàá lè béèrè àmì ṣé mo lè sọ rísì tí mo fi mọ̀ ṣé mo lè sọ rísì tí mo sọ wípé èmi náà níbo ẹ má ti sọ níbo ló wà nọ́mbà Jésù ẹ jọ̀ọ́ ẹ má bínú tẹ́ bá sọ pé ẹ gbàgbọ́ ní Islam kí lẹ mí báyẹ gbàgbọ́ ní Islam kí ni ìtumọ̀ Islam. nǹkan tí Bíbélì sọ ló sọ nǹkan tí Bíbélì sọ ni ò jẹ́ kí mi ò ṣé mọ̀ ìtumọ̀ Islam sà. mo mọ̀. kí ni ìtumọ̀ Islam. mo ní ẹni tó ń sin Ọlọ́run kan ṣoṣo. Islam kì í ṣèyàn Islam ó kó ẹ̀sìn ni kí ni ìtumọ̀ Islam. Islam gbígbàgbọ́ nínú Ọlọ́run kan. gbígbàgbọ́ nínú Ọlọ́run kan orúkọ ẹ̀sìn ni ẹni tó gbàgbọ́ nínú Ọlọ́run ẹyọ kan ṣoṣo. ẹ sá ìlọ Google ẹ mọ̀. ẹ sọ fún mi. Islam ṣé gbọ́dọ̀ máa sọ fún yín lọ́nà tí ẹ̀ nígbà gbàgbé mọ́ láyé ń sìn ó yẹ ẹ dákẹ́ kí n sọ fún yín. ṣé gbólóhùn Islam èdè Lárúbáwá kan ni wọ́n yọ látara ọ̀rọ̀ Lárúbáwá méjì àkọ́kọ́ ni salam ni peace àlàáfíà wọ́n tún wáyé lọ́tà gbólóhùn aslam muslim ìtumọ̀ ẹ̀ ní ìjópájú sẹ́lẹ̀ ẹ gbọ́ mi dáadáa ẹ má kò sí mi lẹ́nu kẹ́lẹ̀ gbọ́yé tí bá sọ̀rọ̀ fún ẹ̀ ní gbàgbé bọ́ tẹ́ bá ń dáhùn tẹ́ ẹ̀ gbàgbé o mi fẹ́ kọ́ yín sọ̀rọ̀ ẹ̀ ní gbàgbé mọ́ láyé ni mo fi ń sọ báyẹn fún yín. Islam ọ̀rọ̀ Lárúbáwá méjì kan àkọ́kọ́ ni salam ìtumọ̀ salam shalom òun ni peace aslama òun ni ìjópájú sẹ́lẹ̀ ní ṣókí Islam túmọ̀ sí àlàáfíà tó wá dé bọ́ ọkàn wa nídẹ̀yìn gbàtà jópájú sẹ́lẹ̀ tá à ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ tó wá bá wa bóyá àríjẹ bóyá àríjẹ ìfọ̀kànbalẹ̀ tó wá bá pẹ́ nìkan kò lè sàṣìwọ́ Ọlọ́run ọba ìkọ́kọ́ lè ṣe wà fìtọ́ Ọlọ́run ọba nígbà tá a ti ju pálẹ̀ tó pé tọ́lọ́run ọba là ń ṣe ló ń pè ní Islam ẹnikẹ́ni tó wá ju pájú sẹ́lẹ̀ fún àṣẹ Ọlọ́run là ń pè ní mùsùlùmí a Muslim is the person that does the will of God. Now ó yẹ wá sọ yìí tẹ́sán pé Islam ń ṣẹ̀sìn Ọlọ́run. ẹ ṣe nínú ìwé mímọ́ tá à ń pè ní Bíbélì lọ́dọ̀ tiwa nínú ìwé Deuteronomy àti àwọn Old Testament. bàbá wa Bíbélì ò kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ lọ́dọ̀ tí yín nìyẹn. kò ṣe lọ́dọ̀ tèmi nínú Bíbélì náà kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. bàbá wa David ẹ jọ́ nítorí ẹ mọ̀ pàtí ń sọ̀ látẹ̀kan ẹ gbọ́ mi náà Bíbélì tẹ́ fi ṣe ẹ̀rí yẹn mo béèrè nǹkan nípa Islam lọ́wọ́ yín ni ẹ wá sọ pé nu Bíbélì ò kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run mo dẹ̀ lè fún ilé ìpín kì í ṣe ọ̀rọ̀ tẹ́yìn náà máa pa eléyìí ò lè jọ ọ̀rọ̀ lọ. ok
ẹ fún mi lẹ́rìí kémi náà wá sọ fún pé Quran kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. òkè ó ti dábàá bàbá wa nínú bíbélì yẹn ẹ bá mi wò ẹ̀yin èèyàn gbẹ̀yìn jẹ́ bá lọ́mọ kéèké lọ́dọ̀ ẹjọ́ ẹ lé wọn kúrò lẹ́gbẹ̀yìn díẹ̀ fún bíyà bíi 4-5 minutes ẹ kàn ní káwọn kéèké kúrò mẹ́. mo nídìí èèyàn tó bá mi ṣí bíbélì dáadáa wàláì mo nídìí kéèyàn kan bá mi ṣí bíbélì á fẹ́ kàn kankan nu báyìí tẹ́ máa mọ̀ pé eléyìí ò lè dọ̀rọ̀ Ọlọ́run láyé. ta ló wà ń bẹ̀? bàbá mufti ẹ̀dẹ̀ bá mi ṣí báyìí. ẹ bá mi ṣí bíbélì bàbá wa David ẹ̀yin náà bá bíbélì ẹ̀ ṣí lọ́dọ̀ yín in the book of Song of Solomon. parọ́ fún yín kò sí Bible lọ́wọ́ mi. mo ti gbọ́ tí ẹ bá wọnú ìwé Song of Solomon orin Solomoni bẹ́ẹ̀ni chapter 7 ẹ jẹ́ àgbẹ̀ láti verse 1 káwá òwe ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀. ok ẹ wo nǹkan tó wà ń bẹ̀ máa ma kà fún ẹ̀kọ́ mú tara yín kí n kà fún yín kí inú yín dùn máa ma kà fún yín wọ́n ti gbé síbẹ̀ yín náà máa wo lójú sìn. Song of Solomon chapter 7 láti verse 1 láti fẹ́ gbé yìí ó ní ẹsẹ̀ rẹ ti dára tó nínú bàtà ìwọ ọmọ aládé ìtàn rẹ dàbí ohun ọ̀ṣọ́ tí ọlọ́gbọ́n oníṣọ̀nà ṣe ìdodo rẹ dàbí abọ́ tí kìí gbẹ fún àdàlú wáìnì ikùn rẹ dàbí òkìtì ọkà tí a fi òdòdó líìlì yíká ọmú rẹ méjèèjì dàbí ọmọ àgbọ̀nrín méjì tí wọ́n jẹ́ ìbejì ọmú rẹ méjèèjì dàbí ọmọ àgbọ̀nrín méjì tí wọ́n jẹ́ ìbejì ọrùn rẹ dàbí ilé ìṣọ́ tí wọ́n fi ẹ̀yìn erin kọ́ ojú rẹ dàbí adágún omi ìlú Hesboni tí ó wà ní ẹnubodè Bátúrábímù imú rẹ dàbí ilé ìṣọ́ Lẹ́bánọ́nì tí ó dojúkọ Damasku. ẹ bá ń fà sókè. Orí rẹ dàbí adé lára rẹ ó rí bí òkè Kámẹ́lì irun orí rẹ dàbí aṣọ ẹlẹ́sẹ̀ àlùkò tí ó ṣẹ́ léra wẹ́lẹ́wẹ́lẹ́ irun orí rẹ ń dá ọba lọ́rùn ó dára ohùn mi gan olólùfẹ́ mi ẹlẹgẹ́ obìnrin ìdúró rẹ dàbí igi ọ̀pẹ ọyàn rẹ ṣú bí ìdí èso àjàrà mo ní wọ́n gun ọ̀pẹ ọ̀hún kí n di odi rẹ̀ mú kí ọmú rẹ dàbí ìdí èso àjàrà kí èémí ẹnu rẹ dàbí ọtí wáìnì tí ó dára jùlọ tí ń yọ́ lọ lọ́nà ọ̀fun tí ń yọ́ lọ láàrin ètè àtẹ̀yìn. ẹ bá fi sókè. ọ̀rọ̀ Ọlọ́run kọ́ lélẹ̀ yìí. ẹ jẹ́ àkàsíwájú ẹ jẹ́ àkàtọ̀ máa pa àmú láàrin wọ́n ẹ jẹ́ pa àmú láti kàjú ẹ̀kàtọ̀. ọ̀rọ̀ mú láàrin kọ́ kò strength sí mi ọ̀rọ̀ mú láàrin kọ́. ẹ̀sùn ẹ̀jẹ̀ àwọn èlò mi ẹ̀yìn èèyàn ṣé kí n kàtọ́ àbí kí n má kàtọ́ ṣé n kàtọ́ àbí kí n má kà àwọn èèyàn ní n kàtọ́ kó lè yí wọn ẹ bá ń fa sókè díẹ̀ ẹ jẹ́ n kàtọ́ bàbá ẹ̀yìn ìyàwó olórí yìí inú wọn ń dùn nígbà ìwà mẹ́yìn ẹ bá ń fa sókè mufti ẹ fa sókè olólùfẹ́ mi ló ní mí èmi ọkàn rẹ̀ sì fẹ́ èmi ní ọkàn rẹ̀ sì fẹ́ máa bọ̀ olólùfẹ́ mi jẹ́ kí a jáde lọ sínú pápá kí a lọ sùn ní ìletò kan kí a lọ sínú ọgbà àjàrà láàárọ̀ kùtùkùtù kí a wò ó bóyá àjàrà ti ń rúwé bóyá ó ti ń tanná kí a wò ó bóyá igi fọmígánẹ́ẹ̀tì ti wú dì í ó tanná báyìí sẹ́yìn ló ń jẹ́ bẹ́ẹ̀ ó yọ̀dí sẹ́yìn àgbákò ó ní bẹ́ẹ̀ ni èmi ó ti fi ìfẹ́ mi fún ọ èso mọ́díràkì ń tú òórùn dídùn jáde ẹnu ọ̀nà wa kún fún oríṣiríṣi èso tí ó wù ní tí mo ti pèsè wọn dì ọ́ olólùfẹ́ mi àti tuntun àti èyí tí ó ti pẹ́ nílé. bàbá wa bàbá ń ṣe ẹsẹ̀ bá ń gbé chapter 8 wá ń sẹ́ chapter 8 1 and 2 ẹ̀kọ́ tẹ́ ẹ̀gbẹ́ ó máa gbé chapter 8 wá 1 and 2 àbí tí mo fẹ́ kà obìnrin yẹn náà wá sọ̀rọ̀ báyìí ó ní ìbáwù mi kí o jẹ́ ọmọ ìyá mi ọkùnrin kí ó jẹ́ pé ọmú kan náà ni a jọ mú dàgbà bí mo bá pàdé rẹ níta tí mo fẹnu kò ọ́ lẹ́nu kì bá ti sí ẹni tí yóò fi mí ṣe yẹ̀yẹ́ ìbá sìn ọ́ wá sí ilé ìyá mi
nínú ìyẹ̀wù ẹni tí ó tọ́ mi, ìbá fún ọ ní wáìnì dídùn mu, àní omi èso pomegranate mi. Ọwọ́ òsì rẹ ìbá wà ní ìgbèrí mi, kí o sì fi ọwọ́ ọ̀tún rẹ fà mí mọ́ra. Dèrídà, sọ̀rọ̀ Ọlọ́run náà lélẹ̀. Dèrídà. Ṣé mo lè sọ̀rọ̀? Ṣé mo lè dá lóhùn? Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀. Ṣé kí n sọ̀rọ̀? Ẹ ṣe èyí tẹ́ ẹ kà yìí o, eléyìí tẹ́ ẹ kà yìí o, eléyìí tẹ́ ẹ kà yìí o kò ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Takbir! Kò ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ó dà, ẹ jẹ́ fún wọn ní mi, ẹ jẹ́ fún wọn ní kì í ṣọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ sọ pé wọ́n ẹ jẹ́ fún wọn ní mi. Bàbá Mufti, ẹ bá mi wò ó. Àti gbà yẹn jẹ́ kí máa ti mú mi wá. Okay. Ẹ má mú mi wá. Ẹ̀yin lẹ sọ wípé example lélẹ́yìí pé eléyìí tẹ́ ẹ kà yìí kò sí ẹni tó fẹ́ sọ fún mi wípé ọ̀rọ̀ Ọlọ́run ni lára àwọn Kìrìsìtẹ́nì. Èmi ń sọ fún yín pé kò ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn ò wá mí wípé Bíbélì tá a gbé dání kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. So ẹ jẹ́ tún fún yín mi nà ẹ mọ̀ pé ẹyọkan lẹ́sì ẹ jẹ́ fún ilẹ̀. Brother, just me. Ẹ jọ̀ọ́ ẹ má fún mi ẹ jọ̀ọ́. Mo sọ fún yín pé léyìí kò ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Mo dẹ̀ mọ reason tí mo ṣe sọ bẹ́ẹ̀. Wọ́n ní mi ẹ mọ́ pa wọ́n náà. A ní òun ṣe ọ̀rọ̀ Ọlọ́run ní èyí tẹ́ ẹ kà ọ̀rọ̀ Sólómọ́nì ọmọ Dáfídì lélẹ́yìí. So ti yẹ yín sà. Kí ló ń ṣe nínú ìwé Ọlọ́run? Ìwé wo ni ìwé Ọlọ́run sà? Ṣé bẹ́ẹ̀ ní Bíbélì ní ìwé Ọlọ́run? Kí ni ìtumọ̀ Bíbélì? Ìwé náà ń pe Bíbélì ṣé Bíbélì yẹn Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ṣé ọ̀rọ̀ Ọlọ́run ni? Ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ẹ̀ tó pọ̀ tá a sì lè fún ẹ̀yìn. Ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ẹ̀. Yàtọ̀ sọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ mi wo ló tún wà nínú ẹ̀? Ọ̀rọ̀ àwọn ènìyàn wà. Àní yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ àwọn èèyàn. Ọ̀rọ̀ àwọn èèyàn bíi ti Solomon tẹ́ka yìí. Ẹ jẹ́ má bínú. Ẹ jẹ́ àgbọ̀ èèyàn kan. Ẹ ṣeun nínú Bíbélì ìtayé Solomoni ni. Bàbá Mufti ẹ jẹ́ akọ̀wé Genesis chapter 38 kágbé láti verse 1. Ibẹ̀ yẹn eléyìí tún kéré o. Bàbá wa ṣẹmẹ́ntán pè ní Judah. Genesis chapter 38 àbí? Ẹgbẹ́ láti wọn ṣẹmẹ́ntán pè ní Judah sà. Ìwọ̀n tí Jésù ti jáde. Ṣẹmọ Judah. Ẹ mọ̀ pé ìwọ̀n àwọn ọmọdọ́mọ tí wọ́n padà di Jésù jáde. Mẹ́jẹ̀ ń ka ìtàn Judah fún yín. Ẹ̀kọ́ mú tàbí kí sẹ́ẹ̀kà láàrin ìṣẹ́jú méjì. Judah ìwọ̀n tí Jésù ti jáde wá sáyé. Jésù ìwọ̀n tó ti gbà jáde ẹjẹ́ ń ka díẹ̀ fún yín. Wọ́n ní kò pẹ́ púpọ̀ lẹ́yìn náà ni Judah bá fi àwọn arákùnrin rẹ̀ sílẹ̀. Ó kó lọ sí ọ̀dọ̀ ará Adúlámù kan tí wọ́n ń pè ní Ira. Níbẹ̀ ni Judah ti rí ọmọbìnrin ará Kénáánì kan tí bàbá rẹ̀ ń jẹ́ Ṣúà. Ó gbé e níyàwó ó sì bá a lò pọ̀. Ó lóyún ó bí ọmọkùnrin kan. Judah sọ ọmọ náà ní Ẹ̀rí. Ó tún lóyún ó bí ọmọkùnrin kejì ó sọ ní Onani. Ó tún lóyún mìíràn ó tún bí ọkùnrin. Bákan náà ó bá sọ ọmọ náà ní Sẹ́là. Ìlú Késíbù ni ó wà nígbà tí ó bí ọmọ náà. Judah fẹ́ aya fún Ẹ̀rí àkọ́bí rẹ̀. Orúkọ obìnrin náà ni Tamari. Ìwà ẹ̀rí burú tó bẹ́ẹ̀ tí Ọlọ́run fi pa. Judah bá pè Onani ọmọ rẹ̀ kejì. Ó ní ṣú ìyàwó arákùnrin rẹ̀ lópò kí ó sì bá a lò pọ̀ kí ó lè bímọ fún arákùnrin rẹ̀. Ṣùgbọ́n Onani mọ̀ pé ọmọ tí opó náà bá bí kò ní jẹ́ ti òun. Nítorí náà nígbàkúgbà tí ó bá ń bá opó yìí lò pọ̀ yóò sì dá nǹkan ọkùnrin rẹ̀ sílẹ̀. Ó lo withdrawal method kò ní dà sínú ẹ̀ yóò máa dà sílẹ̀ kí ó má bàa bí ọmọ tí yóò rọ́pò arákùnrin rẹ̀. Ohun tí Onani ń ṣe yìí kò dùn mọ́ Ọlọ́run nínú. Ọlọ́run bá pa òun náà. Àṣẹ Ọlọ́run like withdrawal method. Ọlọ́run pa tó ṣe withdrawal method. Judah bá sọ fún Tamari opó ọmọ rẹ̀ pé wá padà sí ilé bàbá rẹ̀ kí o lọ máa ṣe opó níbẹ̀ títí tí Sẹ́là ọmọ mi yóò fi dàgbà. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Judah sọ yìí kò dé inú rẹ̀ nítorí ẹ̀rù ń bà á pé kí Sẹ́là náà má kú bí àwọn arákùnrin rẹ̀ Tamari bá padà lọ sí ilé bàbá rẹ̀. Lẹ́yìn ìgbà díẹ̀ aya Judah tí í ṣe ọmọ Ṣúà kú. Nígbà tí Judah ṣọ̀fọ̀ rẹ̀ parí òun àti Ira ará Adúlámù ọ̀rẹ́ rẹ̀ bá múra wọ́n lọ sí Timna lọ́dọ̀ àwọn tí wọ́n ń rẹ́ irun àgùntàn Judah.
àwọn kan lọ sọ fún Támárì pé bàbá ọkọ rẹ̀ ń lọ sí Tímnà o láti rẹ́ irun àgùntàn rẹ̀. Támárì bá bọ́ aṣọ ọ̀fọ̀ kúrò lára, ó sì fi ìbòjú bo ojú rẹ̀, ó wọ aṣọ tí ó dára, ó bá jókòó lẹ́nu bodè Ẹnáìmù tí ó wà lọ́nà Tímnà, nítorí ó mọ̀ pé Sélà ti dàgbà, wọn kò sì ṣú òun lóko fún un. Nígbà tí Júdà rí Támárì tí ó fi aṣọ bojú, nígbà tó rí ìyàwó ọmọ ẹ̀ tó fi aṣọ bojú, ó rò pé aṣẹ́wó ni. Ó tọ̀ lọ níbi tí ó jókòó sí lẹ́bàá ọ̀nà, ó ní, wá jẹ́ kí n bá ọ lò pọ̀. Júdà rí ìyàwó ọmọ ẹ̀, ó sọ fún ìyàwó ọmọ ẹ̀ pé wá jẹ́ kí n bá ọ lò pọ̀. Kò mọ̀ pé ó kú ọmọ òun nì. Támárì dá a lóhùn, ó ní, kí ni ó fún mi tí mo bá gbà fún ọ? Júdà dáhùn, ó ní, wọ́n fi àwọ̀sìn ewúrẹ́ kan ránṣẹ́ sí ọ láti inú agbo ẹran mi. Támárì ní, o ní láti fi nǹkan kan dógò títí tí ó fi ọmọ ewúrẹ́ náà ránṣẹ́. Júdà bá béèrè pé kí ni ó fẹ́ kí òun fi dógò. Ó dá lóhùn, ó ní, èdìdì rẹ pẹ̀lú okùn rẹ̀ àti ọ̀pá tí ó wà ní ọwọ́ rẹ̀. Júdà bá kó wọn fún un, ó sì bá a lò pọ̀. Támárì sì lóyún, ó dìde, ó bá tirẹ̀ lọ, ó sì fi ìbòjú rẹ̀ kúrò, ó sì tún wọ aṣọ ọ̀fọ̀ rẹ̀. Júdà fi àwọ̀sìn ewúrẹ́ náà rán ọ̀rẹ́ rẹ̀ ará Adúlámù sí Támárì kí ó lè bá a gba àwọn ohun tí ó fi dógò lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n kò bá a níbẹ̀ mọ́. Ó bi àwọn ọkùnrin kan ará ìlú náà pé níbo ni obìnrin aṣẹ́wó tí ó máa ń jókòó ní gbangba lẹ́bàá ọ̀nà Ẹnáìmù yìí wà. Wọ́n dáhùn pé kò fi ìgbà kan sí aṣẹ́wó kankan ní àdúgbò yìí. Ọ̀rẹ́ Júdà bá padà tọ̀ ọ́ lọ, ó ní òun kò rí, àti pé àwọn ọkùnrin tí wọ́n wà níbẹ̀ sọ pé kò fìgbà kan sí aṣẹ́wó kankan níbẹ̀. Júdà dá a lóhùn, ó ní, má wulẹ̀ wá kiri mọ́, kí àwọn ènìyàn má bàa máa fi wá ṣe yẹ̀yẹ́. Jẹ́ kí ó ṣe àwọn nǹkan ọwọ́ rẹ̀ bí ó bá ti fẹ́. Mo ṣáà fi àwọ̀sìn ewúrẹ́ tí mo ṣèlérí ránṣẹ́, òun kò rí i ni. Lẹ́yìn bí oṣù mẹ́ta sí i, ẹnìkan wá sọ fún Júdà pé, wò ó, iṣẹ́ aṣẹ́wó ni Támárì opó ọmọ rẹ̀ ń ṣe, ó sì ti lóyún. Júdà bá dá a lóhùn, ó ní, ẹ lọ mú wá kí wọ́n dáná sun. Nígbà tí wọ́n mú dé, ó ránṣẹ́ sí bàbá ọkọ rẹ̀, ó ní, ẹni tí ó ní àwọn nǹkan wọ̀nyí ni ó fún mi ẹni tí ó ní àwọn nǹkan wọ̀nyí ló fún mi lóyún. Jọ̀wọ́ yẹ̀ wọ́n wò kí o mọ ẹni tí ó ní èdìdì yìí pẹ̀lú okùn rẹ̀ àti ọ̀pá yìí. Júdà yẹ̀ wọ́n wò, ó sì mọ̀ wọ́n, ó ní, ó ṣe olóòótọ́ jù mí lọ. Èmi ni mo jẹ̀bi nítorí pé n kò ṣú ọ lópó fún Sélà ọmọ mi, kò sì bá a lò pọ̀ mọ́. Nígbà tí ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ pé, wọ́n rí i pé ìbejì ni ó wà nínú rẹ̀. Bí ó ti rọbí, ọ̀kan nínú àwọn ọmọ náà yọ ọwọ́ jáde. Ẹni tí ń bá gbẹ̀bí bá sọ òwú pupa mọ́ ọ lọ́wọ́, ó ní, èyí tí kò jáde nìyí. Ṣùgbọ́n bí ọmọ náà ti fa ọwọ́ rẹ̀ padà, arákùnrin rẹ̀ bá jáde. Agbẹ̀bí náà bá wí pé, ṣé bí ó ti fẹ́ rìn nìyí. Òun ó hàn lára rẹ̀, ó bá sọ orúkọ rẹ̀ ní Pérésì. Ẹ bá fàsókè àti ẹ̀ka tán. Láìpẹ́, arákùnrin náà wálẹ̀ pẹ̀lú òwú pupa tí wọ́n so mọ́ ọ lọ́wọ́, wọ́n bá sọ ní Sẹ́rà, àwọn baba ńlá Jésù yẹn. Ẹ má gbàgbé ọmọ kejì, ó bá ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lò pọ̀, kò rí lísì rẹ̀ náà ń pa. Àmọ́ nígbà tí Júdà lọ bá ìyàwó ọmọ ẹ̀ lò pọ̀, náà ò pa. Ṣé ọ̀rọ̀ náà lè sá Mr. Davida? Ẹ ṣé, yóò dáa fún yín. Ìtẹ́ ẹ̀ka jáde yìí, nǹkan tẹ́ ẹ̀ka jáde yìí, ìtàn ìgbésí ayé Júdà ni, kò ń ṣe ọ̀rọ̀ tó jáde lẹ́nu Ọlọ́run. Ṣẹ̀gbọ́n bá Tẹ̀kbír, ó di méjì tí ẹ tún fún ilé ẹ̀kọ́ sí. Ẹ jẹ́ kí n sọ, ẹ máa gbọ́, ẹ jẹ́ kí n sọ̀rọ̀. nínú Quran náà wà Ẹ jẹ́ kí n bẹ́ẹ̀. sọ̀rọ̀.
ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ìdí nìyẹn. tẹ́ bá ti fún wa níwèé ẹnu kúrò àmà fi Islam lẹ̀ tẹ́ bá ti fún wa níwèé ẹnu kúrò àmà mi ní ṣe Islam lọ ó yẹ David àmọ́ gbọ́. ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Bíbélì táwa gbé dání ìwé tá a ṣe àkójọpọ̀ ìgbésí ayé àwọn ènìyàn tí a mọ̀ pé wọ́n jẹ́ láti ara orílẹ̀-èdè tẹ́ sọ ṣáájú tán jẹ́ ọmọ Ọlọ́run àti ọ̀rọ̀ tí Ọlọ́run gangan fẹ́ láti. ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ nínú sítórì kìíní àti sítórì kejì ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ ń bẹ̀. èèyàn kò lẹ́kọ̀ọ́ kankan wọ́n sọ bí ìgbésí ayé wọn ṣe rí tẹ́ bá ta kọ́kọ́ tẹ́ kọ́kà. kí wàá lọ sọ fún wa fún ṣé ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn bá ìyàwó ọmọ ẹ̀ sùn ó lọ ẹgbọ́n mi farabalẹ̀ èèyàn bá ìyàwó ọmọ ẹ̀ sùn ó fún ìyàwó ọmọ ẹ̀ lóyún ẹgbọ́n mi bàbá ẹjọ́ ṣe sùn èèyàn bá ìyàwó ọmọ ẹ̀ sùn ó fún ìyàwó ọmọ ẹ̀ lóyún Ọlọ́run ò dẹ̀ fìyà jẹ ìtumọ̀ ẹ̀ pé èèyàn lè máa ṣe bẹ́ẹ̀ nìyẹn náà. JustMe ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà ẹ pé mo ní sùúrù mi ò dẹ̀ interrupt yín ọ̀rọ̀ tẹ́ ń kà yìí ìgbésí ayé àwọn ènìyàn nìyẹn tá a rò wípé wọ́n jẹ́ ènìyàn Ọlọ́run náà kọ jáde tí wọ́n kó papọ̀ táwa fi ń pè ní ìwé ni kì í ṣe pé Ọlọ́run sọ̀kalẹ̀ tàbó sọ fún ẹnikẹ́ni tàbó sọ lẹ́nu ẹ̀ tó ń sọ wípé èmi mo sọ eléyìí ìtàn ìgbésí ayé Júdà tí a kọ́kọ́ tẹ̀lé kà. exactly nǹkan tá a fi sọ pé kì í ṣọ̀rọ̀ Ọlọ́run nìyẹn tá a fi ní bẹ́ẹ̀lì ò kì í ṣọ̀rọ̀ Ọlọ́run. kọ̀ọ̀kan sítórì àwọn onísítórì kò kàn wá lọ́wọ́ kò kàn wá lẹ́sẹ̀ kí ni sítórì onísítórì ń ṣe kí ló ní ṣe pẹ̀lú láìfù wa nísìnyí tí a fi sọ pé kì í ṣọ̀rọ̀ Ọlọ́run. JustMe. a ní pé ẹ̀gbọ́n mi àwọn ọ̀rọ̀ Ọlọ́run mi ò bá fún àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi mo fẹ́ dá yín lónìí àwọn ọ̀rọ̀ Ọlọ́run kan bẹ́ẹ̀ láì ní ṣàbòsí àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wà bẹ́ẹ̀ o tiẹ̀ sí Ọlọ́run kan ní New Testament ọ̀rọ̀ Ọlọ́run tó wà ní Old Testament ojú bí 10% ojú bí 7% lọ. àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó dẹ̀ wà ní bẹ́ẹ̀lì ẹ̀yin ò gbàgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wà bẹ́ẹ̀ gbàgbọ́ ṣé kí n fi wọ̀nyí. àníṣà ẹ má fi ẹ jẹ́ sọ fún yanjú èyí tá à ń sọ náà. ó yẹ jẹ́ fi wọ̀nyí. I mean like bẹ́ẹ̀ ṣe ń ṣe JustMe you are enlightened and you are educated me like bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ṣé ẹ gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run díẹ̀ ẹyọ kan wà nú ẹ̀ ẹ gbàgbọ́ àbí. bẹ́ẹ̀ ni kékeré ó kéré jọjọ tí mo fẹ́ gbọ́ nìyẹn inú mi dùn gan ẹ ṣé Ọlọ́run ọba yóò sì máa wà pẹ̀lú yín fún tẹ́rọra sọ yẹn ẹ ṣé ẹ má wulẹ̀ fi kankan hàn mí once tí kékeré ti wà ń bẹ̀ èmi wá mọ àwọn kékeré yẹn ó lè mí lò fún ìgbésí ayé tèmi kì í sọ̀rọ̀ Solomon. ó yẹ ẹ kó tẹ̀yẹ̀ kan fún wa nínú kékeré tẹ̀ ń lò fún ìṣẹ̀mí ayé yín ẹ kó tẹ̀yẹ̀ kan fún wa bẹ́ẹ̀ ká gbọ́. nínú kékeré tí mò ń lò fún ìṣẹ̀mí ayé mi. jọ̀wọ́ ẹ yẹ Genesis 3:1-4 sẹ́ẹ̀lì bá mi kà. Ọlọ́run sọ Genesis chapter 3 ẹ bá ń gbé jáde kọ́ rí. 3:1-4. Genesis chapter 3. 1-4. ọ̀rọ̀ bọ́ ṣe ṣe àìgbọràn sọ́lọ́run ni ẹ̀dá ó yẹ ká ejò jẹ́ ẹ̀yin náà gbọ́rọ̀ lọ́wọ́ wọ́n ní ejò jẹ́ aláìkérekè ju gbogbo ẹranko tí Olúwa Ọlọ́run dá lọ ẹgbẹ́ kì í ṣọ̀rọ̀ Ọlọ́run wọ́n sọ sítórì Ọlọ́run eléyìí ò ṣọ̀rọ̀ Ọlọ́run wọ́n sọ sítórì Ọlọ́run ó yẹ náà gbọ́ ẹgbẹ́ mi 1-4. òun náà ni mò ń ká ìfarabalẹ̀ wọ́n ní ejò jẹ́ aláìkérekè ju gbogbo ẹranko tí Ọlọ́run oh my God ejò jẹ́ aláìkérekè jù gbogbo ẹranko tí Olúwa Ọlọ́run dá lọ ejò bí obìnrin náà pé ń gbọ́ ṣé nítòótọ́ ni Ọlọ́run sọ pé ẹ kò gbọ́dọ̀ jẹ nínú èso àwọn igi ọgbà yìí obìnrin náà dá lóhùn ó ní a lè jẹ nínú èso àwọn igi tí wọ́n wà nínú ọgbà àfi igi tí ó wà láàrin ọgbà nìkan ni Ọlọ́run ní a kò gbọ́dọ̀ jẹ nínú èso rẹ̀ a kò tilẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn án àti pé ọjọ́ tí a bá fọwọ́ kàn ni a ó kú ṣùgbọ́n ejò náà dáhùn ó ní ẹ kò ní kú. ó ti kà tán ejò àti ẹgbẹ́ ní conversation. ẹ ṣé. ẹ pé kì í sọ̀rọ̀ náà. ooo JustMe ta ló ní conversation àti relationship pẹ̀lú àwọn tó ń sọ̀rọ̀ pẹ̀lú deceiver yìí deceiver. níbi tá a ti jọ ká yìí ẹjọ ọba ẹṣọ abalẹ̀ mo ti gbọ́ níbi tá a kà sí níbo ló kọ sí pé Ọlọ́run sọ̀rọ̀ ń bẹ níbo ló kọ sí pé Ọlọ́run sọ̀rọ̀ ń bẹ ejò ta ló rìpọ́tù sítórì tí ó kọ̀rẹ́ẹ̀tì ṣé kí n fún ẹ fún pé sítórì yìí ò kọ̀rẹ́ẹ̀tì David ẹjọ má bínú ṣé ejò ṣó máa ń jẹ yẹ̀pẹ̀ ẹjọ ṣe sùn ṣé màá dá yín lò sí màá dá yín lò ó yá ẹ bá ń sẹ́ bá gbé bẹ̀rẹ̀ wá padà màá fi ibi tí ò ti kọ̀rẹ́ẹ̀tì wọ̀nyí sí tẹ́yìn gan máa gbà ilé yìí ò sọ̀rọ̀ lọ́hùn ó yá ẹ bá ń gbé wá padà bá mú sí verse 4 la dúró sí tẹ́lẹ̀ ẹ jẹ́ gbé láti 5 nísìn
Ọlọ́run sọ bẹ́ẹ̀ nítorí ó mọ̀ pé bí ẹ bá jẹ́ ojú yín ẹgbẹ́ lọ́lẹ̀ díẹ̀ 5 ni mo fẹ́ ká àbámu sí ẹ fà sẹ́yìn ní máa rí ẹ fà sẹ́yìn díẹ̀ mi rí 5 ok Ọlọ́run sọ bẹ́ẹ̀ nítorí ó mọ̀ pé bí ẹ bá jẹ́ ojú yín yóò là ẹ ó sì dàbí òun alára ẹ ò mọ ire yàtọ̀ sí ibi. Nígbàtí Ọlọ́run nígbàtí obìnrin yìí ṣe àkíyèsí pé èso igi náà dára fún jíjẹ àti pé ó dùn ún wò ó sì wòye bí yóò ti dára tó láti jẹ́ ọlọ́gbọ́n, ó mú nínú èso igi náà ó jẹ ẹ́. Lẹ́yìn náà ó fún ọkọ rẹ̀ náà sì jẹ ẹ́. Ojú àwọn méjèèjì bá là, wọ́n sì mọ̀ pé ìhòòhò ni àwọn wà, wọ́n bá gán ewé ọ̀pọ̀tọ́ pọ̀, wọ́n sọ ọmọdì yìí. Nígbà tí ó di ìrọ̀lẹ́ wọ́n gbúròó Olúwa Ọlọ́run tí ń rìn nínú ọgbà. Nígbà tó wá di ọwọ́ ìrọ̀lẹ́ bíi 4:30 sí 5:30 wọ́n gbúròó Olúwa Ọlọ́run tó ń rìn nínú ọgbà. Wọ́n bá sá pamọ́ sí àárín àwọn igi ọgbà. Ṣùgbọ́n Olúwa Ọlọ́run pe ọkùnrin náà, ó bi í pé níbo ni ó wà? Ó dá Ọlọ́run lóhùn, ó ní nígbà tí mo gbúròó rẹ nínú ọgbà ẹ̀rù bà mí, mo bá fara pamọ́ nítorí pé ìhòòhò ni mo wà. Ọlọ́run bí pé ta ló sọ fún ẹ pé ìhòòhò ni ó wà? Àbí o ti jẹ nínú èso igi tí mo pàṣẹ fún ọ pé o kò gbọdọ̀ jẹ? Ọkùnrin náà dáhùn, ó ní obìnrin tí o fi tì mí, òun ni ó fún mi nínú èso igi náà, mo sì jẹ ẹ́. Olúwa Ọlọ́run bi obìnrin náà pé irú kí ni o dánwò yìí? Obìnrin náà dáhùn, ó ní ejò ni ó tọ́ mi tí mo fi jẹ ẹ́. Ó yá ẹgbẹ́ wá sókè. Olúwa Ọlọ́run bá sọ fún ejò náà pé nítorí ohun tí o ṣe yìí ó di ẹni ìfibú jùlọ láàrin gbogbo àwọn ẹran ọ̀sìn àti àwọn ẹranko. Àyà rẹ ni ó máa fi wọ́ káàkiri, erùpẹ̀ ni ó sì máa jẹ ní gbogbo ọjọ́ ayé. Ẹ má bínú, báwo lejò ṣe rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ẹlẹ́ẹ̀kejì ni pé ejò wo ló ń jẹ yẹ̀pẹ̀ láyé? Ṣé ejò kan wà tó ń jẹ yẹ̀pẹ̀? Ọlọ́run ṣépè fún ejò, ó ní ìyẹ̀pẹ̀ ló máa jẹ. Ṣé ejò kan wà tó ń jẹ yẹ̀pẹ̀? Mr. Davida, ṣé ejò kan ẹjọ ẹṣẹ wà láyé tó ń jẹ yẹ̀pẹ̀? Ṣé mo dáhùn? Ẹ ṣe yóò dà fún yín, yóò dára fún yín gan. Ejò tó ń jẹ yẹ̀pẹ̀ èmi ò tí ì rí, ṣùgbọ́n àwa ènìyàn yerùpẹ̀ la fi dá wa, yerùpẹ̀ la fi dá wa. Sẹ́rí ọ̀rọ̀ Bíbélì. Àní Ọlọ́run ṣépè fún ejò, ẹgbọ́n mi, Ọlọ́run ṣépè fún ejò, ẹgbọ́n mi náà, Ọlọ́run ṣépè fún ejò láti èní ìlọ, ẹgbọ́n mi náà, ẹ máa sọ̀rọ̀ fún ìtumọ̀ tó fi sọ̀rọ̀ sí. Ẹdú ẹ ṣe sùúrù, ìgbéyàwó nìkan kọ́, Ọlọ́run ṣépè fún ejò nọ́mbà 1. Ó ní pé láti èní ìlọ àyà ló máa fi wọ́, àyà ló máa fi wọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé iyẹ̀pẹ̀ ló máa jẹ. Ìbéèrè mi sì máa fún ìtumọ̀ kẹ́nìkan máa ìtàjẹ́ tì yín. Báwo ni ejò ṣe ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó máa fàyàwọ́? Ẹlẹ́ẹ̀kejì ni pé ejò wo ló ń jẹ yẹ̀pẹ̀ pẹ̀lú èpè? Ó yẹ jẹ́ fún 2 minutes báyẹn kẹfì dáhùn. Ẹ ṣe yóò dáa fún yín. Question méjì yín, báwo ni ejò ṣe ń rìn tẹ́lẹ̀? Kò sí àkáǹtì tó sọ fún wa bí ejò ṣe ń rìn tẹ́lẹ̀. Bí ìbá ṣègbà tá a bá kà ń bíbà ẹ̀ la tó mọ̀ yìí pé ejò ń fàyàwọ́. Tẹ́yìn bá ní àkáǹtì tó proof ẹ̀ fún wa nínú gbogbo àkáǹtì inú ayé yìí pé bẹ́jọ ṣe ń rìn tẹ́lẹ̀ rè ẹ fún wa, mi ì lè dá number 1 yẹn. Ṣùgbọ́n gbà tá a kà ń bíbà ẹ̀ la tó bẹ̀rẹ̀ sí mọ̀ wípé ejò ń fàyàwọ́ tó sì mú ká trace ẹ̀ lọ síbi tẹ́ka ẹ̀. Ìyẹn jẹ́ number 1. Tẹ́ bá wá mọ bí tẹ́ ti lè rí àkáǹtì ẹ̀ in the history of this world pé bẹ́jọ ṣe ń rìn tẹ́lẹ̀ rè tàbí bẹ́ẹ̀ ló ṣe ń rìn tẹ́lẹ̀ ó máa ń fàyàwọ́ ni ẹ sọ fún wa. Ìyẹn number 1. Number 2, nípa ti yerùpẹ̀. Bíbélì wípé yerùpẹ̀ ni àwa ó sì padà di yerùpẹ̀. So ti yé yín nínú Bíbélì ẹ máa gbọ́ kó ń ṣe ìwé tẹ́ ń lò fún ẹ̀sìn yín, ìwé táwa ń lò ni. Tí Ọlọ́run bá ń pè nǹkan ní nǹkan, á pè ní nǹkan míì tó wù lọ́kàn tàbí láti fi ṣètumọ̀ ẹ̀. Yerùpẹ̀ ni àwa á sì padà dé yerùpẹ̀. Tó bá ní yerùpẹ̀ ni ìwọ ó máa jẹ. Ènìyàn tó fi yerùpẹ̀ ṣe ìṣe ejò, ṣéjò kì í san, ṣéjò kì í bù jẹ. Yerùpẹ̀ ni wá, àwa ó sì padà dé yerùpẹ̀. My brother, kò lè yé jù bẹ́yẹn lọ, mo dẹ̀ mọ̀ pé ẹ lè gbàgbọ́, mo mọ̀ pé ẹ lè gbàgbọ́ ejò ò lè bú yerùpẹ̀ jẹ. Ṣùgbọ́n àwa ènìyàn tẹ́jò máa ń san jẹ, yerùpẹ̀ ni wá. Ẹ̀yin gan dẹ̀ mọ̀ pé Bíbélì sọ pé yerùpẹ̀ ni wá, akó adáwa nínú yerùpẹ̀. Ìyẹn gbẹ́ngbẹ́ tí mo fi fẹ́ dáhùn. Sẹ́mi wá sọ fún yín pé ṣé lè bá mi sọ àwọn ìtumọ̀ yìí tèmi náà fi gbàgbọ́ pé Quran òun ṣe ìwé Ọlọ́run. Ṣé lè bá mi sọ àwọn àlàyé rẹ̀ nínú Bíbélì nínú Quran? Ok, màá dáhùn question yín sí mo ní tàlí kékeré lè. Number 1, ejò
gbogbo ejò tí wàá ṣe àwọn ejò bí àwọn giant snake tó máa ń mi èèyàn, àwọn ejò kéékèèké yẹn wọn mi èèyàn, wọn kàn máa ń bite èèyàn ni, wọn dẹ̀ nídé bite èèyàn. Nǹkan tẹ́jọ ń jẹ bí kò jẹ eku, bí kéjò fọ ẹyin mu kọ́ gbádìyẹ mi, àwọn kan táwọn máa ń jẹ nìyẹn. èmi tí wọ́n ti ẹlẹ́ẹ̀kejì ló ti yé yín ẹlẹ́ẹ̀kejì kò lè jọ yí dèjì. báwo lè ṣe ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣéjò máa ń yìn bí màálù ni àbó máa ń yìn bí èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan tí mo fẹ́ fàyọ ẹ má bèé question yín sìn, ẹ má bèé question yín sìn. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣẹ́rí báìbù yẹn àwọn tó kọ́ wọ́n kọ́ ẹ mọ ìtàn ìjàpá àti yẹn níbo kọ́kọ́ sítórì ìjàpá nígbà kan ìjàpá ṣe báyìí wọ́n kọ́kọ́ sítórì wọn ò mọ̀ pé àwọn ayé máa padà advance báyìí ẹ mọ̀ kọ́ yọ̀ pé ìjàpá àti yẹn níbo nígbà náà ni ìjàpá lọ sí kínní bí sítórì yẹn ṣe jẹ́ kò ní ìtumọ̀ kankan sítórì àwọn akọ́mọlédè ọmọ kéékèèké kò ń ṣe fàgbàlagbà now àti kó lo ibeli is not a god of god. Ó yá David kí ni question yín lórí Quran. àwọn bíi báyìí nínú Quran tó bá jẹ́ pé ìwé Ọlọ́run ni báwo la ṣe lè pe eléyìí ní ìwé Ọlọ́run? Quran 7:24, Quran 20:10-14. ẹ já sílẹ̀ kankan Quran chapter 7 verse 24 ó yẹ gbé wa ìdúró ti wá ní pé everything ní Al-Quran látòkè délẹ̀ letter for letter gbogbo ọ̀rọ̀ náà everything látòkè délẹ̀ wọ́n wá ní pé àwọn wá rí àwọn kankan Davida ẹjọ́ nítorí ẹ̀rọ mẹ́ẹ̀ká máa ní argument ọ̀rọ̀ Ọlọ́run ni Allah ẹni tó dá yàtọ̀ òun ní ṣẹgbọ́n náà wọ́n wá ní Quran chapter 7 verse 24 ẹ ti pẹ́ tí ń digest ẹ fi ẹjọ́ Mr. Adéwálé mo fẹ́ àti àgbàlagbà ní ohun mi kí n attend sí ẹ má interject à ń báyọ̀ kan sọ lọ́wọ́ one at a time la máa ń ṣe tẹ bá interject mo máa ní láti drop in. Allah èdè Lárúbáwá ni tí a mùsùlùmí ń lò, ní èdè Yorùbá Ọlọ́run ẹni tá à ń pè ní Allah lẹni tó dá ayé àtọ̀run. So mo ní kí wọ́n kọ́ sọ ẹ̀ fún ẹ má yẹ ká dàrú ẹ fẹ́ sọ pé Kùránì kì í ṣọ̀rọ̀ Ọlọ́run bàbá wa kí ló wà ní Quran chapter 7 verse 24 tẹ fi ní kì í ṣọ̀rọ̀ Ọlọ́run. ẹ ràn mí lọ́wọ́ láti báwo máa yàn yín lọ́wọ́ a ní ẹ ti ẹ̀kọ́ sọ ọkọ tó wà ń bẹ̀. ó jẹ́ kí n sọ̀rọ̀ yín nígbà tí wọ́n sọ ti Christians àwọn ọlọ́ka Quran bíbélì fún yín nísìnyí ẹ gbé ti verse Quran wà ní fúnra yín ní kẹ́ka tí your understanding and ó fi èyí wọ́n lọ sí máa ràn yín lọ́wọ́ fún gbogbo ẹ̀ gbogbo ti Christians wọ́n gbé jáde wọ́n kà fún yín ni ẹ ká ti kù ẹ ká fúnra yín please. ok ẹ ṣe mo ẹ má bínú bẹ́ẹ̀ ṣe sọ yẹn bó ṣe yẹ kó rí nìyẹn bọ̀ mo fi Ọlọ́run ọba bẹ̀yìn sẹ́ẹ̀rì tó bá wà lọ́wọ́ mi Quran bá wà lọ́wọ́ mi máa kà ẹ pé bíbélì náà mo ní òsì lọ́wọ́ mi ọ́fíìsì mo wà. ẹ̀yin tẹ́ fẹ́ wá sórí ètò yìí ó yẹ kẹ́ ti prepare you that means you don't prepare. no yín ṣe pé mo fẹ́ wà mo wà ní ẹ máa gbọ́ my sister mo ti understand yín mi jiyàn pẹ̀lú ọ̀rọ̀ yín mà mo wà lọ́fíìsì ni mo tàn fóònù mi mo wá rí JustMe tó ń sọ̀rọ̀ mo dẹ̀ ti ń wá miss ní gbogbo ìgbà láti rí wọn bá sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan tẹ́lẹ̀ so ìdí nìyẹn mo fọlọ́run bẹ̀ yín ẹ pé ńgbà tẹ́ni gbé báìbù náà jáde mi gbé sí ibi tí mo wà. tẹ́bá ti múra gbogbo Quran verses yẹn ẹ lọ kọ sílẹ̀ kẹ́ wá padà wá sórí live JustMe come and ask your question you read it and they will surely answer you. JustMe ẹjọ́ ìjọ wò lẹ́tọ́ máa wà ní live gbà yẹn. ó bá ti di ọ̀la alẹ́ ọ̀la náà bọ́ mo ṣe wà live lẹ́ni mi ti cancel gbogbo appointment mi lẹ́ni no mi cancel gbogbo ẹ̀ bọ́ mo ṣe wà online mo máa pẹ́ díẹ̀ so ẹ lè lọ kọ́ tẹ́lá ìdébẹ̀ number one ni pé ṣẹ́yí ok for argument's sake bàbá wa Davida kí ni nǹkan tó tiẹ̀ wà ń bẹ̀ ẹ lè má ní lọ́wọ́ bò ó jẹ́ kẹ́ ti ka nǹkan tẹ́ fẹ́ takù kí ni nǹkan tó wà ń bẹ̀ máa bá yín kà kí nǹkan bóyá iná ìdí nǹkan tẹ́ fẹ́ sọ kí ni nǹkan tó wà ń bẹ̀. ẹ ṣe my brother in tó wà ń bẹ̀ mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀yìn mi ì lè sọ torí pé mo kà á mo dẹ̀ mọ̀ in tó wà ń bẹ̀ bọ̀ mi ì lè sọ lórí ẹ mọ̀ pé ìwé kí ni lè sọ lórí gbogbo nǹkan tẹ́ kà lẹ́ẹ̀kan nu bíbélì. a ní kí ni ẹ̀kọ́ ìrọ́ ní kẹ́ sọ verbatim kí ni àìdíà kòkò yẹ yín kí ni àìdíà pé àǹtọ́ báyìí ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. wọ́n ní ìwé yín exactly tó jẹ́ ìwé tiwọn JustMe ẹ̀yìn kà to his own understanding so that means you guys Christianity is a confused religion this is what I'm not getting it àyí tó jẹ́ ìwé titi yín ní ti mùsùlùmí kà fún yín ẹgbọ́ nísìnyí ẹ̀yin sọ wípé ìwé tiwa ni ẹ̀yin dẹ̀dẹ̀ bring our verses yẹn you cannot even digest you don't even read it you don't even know what is there Christianity I stand to be corrected is a confused religion you guys are confused masola mẹjọ ẹ jẹ́ kí n máa lọ mo fẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe pé n confuse. ẹdùn olóyè Davida ẹjọ ṣe sùúrù àwọn àbúsù Davida ẹjọ ṣe sùúrù olóyè ẹdùn Davida ẹjọ adẹ́lómi lóòrùn àwọn àbúsù Davida ẹjọ ṣe sùúrù ẹjọ ṣe sùúrù olóyè ẹlẹ́fẹ́ pass message kan fún wa lẹ́ẹ̀kan ẹlẹ́fẹ́ pass message kan lẹ́ẹ̀kan olóyè.
mo rò pé fẹ́ pass message fún wa ṣọ́dún ọ̀pọ̀ náà báwọn lọ bọ́lẹ̀. wọ́n ti láwọn ń lọ wọ́n ti lọ. ok wọ́n láwọn fẹ́ ṣe nǹkan. Davida. Yes, sir. David, so mama expect yín tẹ́ bá tètè délé ní náà máa attend sí yín so ẹ lè lọ tẹ́ bá ti kó gbọ́n kí nìyẹn kalẹ̀ á wà attend ẹ ṣe gan sa. wá ní láti mọ àgbọ́yé yín nípa nǹkan tẹ́ fẹ́ mú wá tó ti yé sàn. Exactly. nǹkan tó wà níbẹ̀ nìyẹn àwọn á explain fún yín ó possible kọ́ yẹ pé bẹ́yìn ṣe rò ó bẹ́ẹ̀ kọ́ lórí àwa máa explain fún yín tó ti yé bàbá wa. gbọ̀ngbà tẹ́ ẹ̀ tiẹ̀ mọ̀ nígbà tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó wà níbẹ̀ rárá. ẹ jẹ́ ká mú bọ̀ sà. religious awakening yẹn ṣe sùúrù religious awakening yẹn ṣe sùúrù tì yín Adéwálé ẹ ká sàn sà ẹ báyọ̀ lẹ́nà ẹ ra sà Ọlọ́run ló ń tò ó. even Sunday gbogbo program mo Sunday yìí mo wà bẹ́ẹ̀ mo gbọ́rọ̀ tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ wípé bíbélì kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run èmi náà gbàgbọ́ pé kò ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n mo gbàgbọ́ wípé Quran náà ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run ìdí tí mo ẹ̀sìn wo lẹ ṣe sà ẹ̀sìn wo lẹ ṣe sà. báyìí fẹ́ ni mo ń ṣe ìgbà kan mo ti wà ní mùsùlùmí ẹ̀sìn wo lẹ ṣe lọ́wọ́ báyìí sà. muslim Christian ni mí. ní ìbí pé ìgbà ọlẹ́ fi Islam lẹ̀. Christianity ni mí báyìí. ìgbà ọlẹ́ kúrò ní Islam. mo ti kúrò ní Islam more than let's say 10 years sí bàtà wà. ẹ ti kúrò ní Islam lọ́pọ̀ ẹ ti wá ṣe Christianity ó yá kí nìdí tẹ́ fi kúrò bẹ́ẹ̀. ẹ ṣe rí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ìjà Christian tí wọ́n jà ń sìn and Muslim tí wọ́n jà àtẹ̀báláyé wọ́n ti ń jàjà yẹn ti pẹ́ kò kọ̀ jáde bí ẹ ṣe wá ń gbé jáde ń sìn mi kọ́ fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo àmọ̀ wípé àti MS Baba àti JustMe àti gbogbo àwọn tó ń wà tó ń jẹjà yìí a fẹ́ kí orúkọ tiwa náà wà nínú ìwé àkọsílẹ̀ ni ìkọ́ tẹ̀ ń ṣe yìí. àwọn ò bá yẹ mi ìbánìkan kan já. Bàbá ni àbí ẹ wá sọ̀rọ̀ because we don't understand. Mo wá sọ̀rọ̀ mi ìbẹ́ anybody já. Mr. Adéwálé. Adéwálé bẹ́ẹ̀ nìkan kan já ń tiwa nǹkan táwa ń ṣe ni pé à ń sọdọ̀ fáwọn èèyàn pé tó bá ti kú láì ṣe Islam ó wọ̀ ná gbogbo ìṣòwò tó ń ṣe àwọn ò báyàn kan já àbínú ẹnì kankan nǹkan táwa kan ń sọ ni pé má kú láì ṣe Islam yín omi pé kárí Christian ta tí tó lásìdẹ̀ ká máa wọ̀n lọ́wọ́ kò ní kárí ẹni tó dín pa ká má ṣàánú yín omi nẹ́ni fún. ọjà ọba ń kí gbogbo lé. ok ọjà ọba ń kí gbogbo lé. ìyàwó náà ka Quran kó fáwọn. Verse 4. Quran kí ni. Verse 4. Quran chapter kí ni yẹn sà. Verse 4 Quran chapter kí ni verse 4. Chapter 4 verse kí ni. Quran náà ní ọjà tó ti sọ nípa ti ìfọwọ́ tó ń jàjà ẹ̀sìn. Quran chapter kí ni. ibi tí mo tẹ̀ tó lọ bá yín gbé sí ibi tó sọmọ mi àwọn ọ̀pọ̀ tó yàtọ̀ sí nǹkan tó wà ń bẹ̀. àní Quran kí ni káka. Quran kí ni jàjà kan ṣá. ẹ mọ̀ pé mo bá yín sọ̀rọ̀ sí mo ní ìwà Christianity. mi mọ̀ pé wà Quran kí ni kàkà iná ka Quran kan fún yín Quran kí ni kẹkà Quran kí ni kàkà. Quran tó ti sọ nípa ti ọwọ́ kan ṣe ẹgbẹ́ Quran kí ni chapter kí ni. chapter 4. ẹlẹ́wàá níwà Christianity ṣe ìwà aláwo ni wá. chapter 4 verse kí ni. chapter 4 verse 1. Quran chapter 4 verse kí ni. chapter 4 verse 1 ó yàtọ̀ àgbéwájà nígbà ẹ̀ ń sí Quran 4 verse 1 ẹ bá gbé jáde fún ọ Quran 4 wà Suratu Nisa ayé alákọ̀ọ́kọ́. irú àwọn tó ti fi Islam lẹ́rù tí wọ́n mọ ibi tí Quran dùn kan ó yẹ ẹ bá àkàwọ́ nìyẹn Quran 4 wà nìyẹn sà. ẹ bá wa ka inú orí dáa tó yẹ kó bá pé fòmí ibà máa bẹ́ pé máa rí i. ẹjọ ẹ ló fún yín ẹ ló sẹ́kọ̀ fún yín kẹsì wò mí ilé bá yín kà. ẹgbẹ́ sójú ẹ̀ máa kà. ẹ bá ń bá wọn gbé sí. ẹ̀yin ènìyàn ẹ bẹ̀rù Olúwa ẹ̀yin ẹni tí ó ṣẹ̀dá yín. Olúwa yín. ló wà ń bẹ sà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú ìyà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú ìyà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú ìyà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú ìyà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú ìyà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú ìyà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú ìyà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú ìyà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú ìyà. ẹ bẹ̀rù Olúwa yín ẹni tí ó ṣẹ̀dá yín láti inú
ara èmi ẹyọ ọkàn. ẹ̀mí láti ẹ̀mí látara ẹ̀mí ẹyọ kan. ẹyọ kan that's tó bẹ̀rẹ̀ pé mi ì rí kílẹ̀ dáadáa ó sì ṣẹ̀dá ara rẹ̀ láti ara rẹ̀ ó fi ọ̀pọ̀lọpọ̀. ó ṣẹ̀dá aya rẹ̀ aya ìyàwó rẹ̀. jáde láti ara àwọn méjèèjì ó sì bẹ̀rù Allah. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan JustMe òun fẹ́ mú jáde níbẹ̀. ní ìsọ̀rọ̀ kan ẹ̀ka nǹkan tẹ̀ ń kà lọ wọ́n á fọ́ wà ẹ̀ka ẹni Kùránì ò sọ̀rọ̀ lọ́hùn ẹ̀ka nǹkan tẹ̀ ń kà lọ. ó sì bẹ̀rù Allah ẹni tí ó fi ara yín ọ̀dẹ̀gbẹ̀ ẹ̀gbẹ́ mi rẹ́gbẹ́ okùn di dájúdájú Allah ń jẹ́ olùṣọ́ lórí yín. okùn dí àbí okùn fún ọ. wíwá ni ẹrí bíbá yìí tó sọ́pà náà kì í ṣọlọ́run. Allah kì í ṣọlọ́run. torí àyà ìkí báwo lè wá ní kí lè rí ń bẹ̀tẹ̀ fi ní kì í ṣọlọ́run. ẹ̀yin fún ayín lè sọ ẹ̀yin fún ayín lè sọ ṣe rí gbogbo àwọn tó ń wá báyìí tó wá bá sọ́dọ̀ wá sókè wá báyìí wọn kì í ṣe full Christianity wọn dẹ̀ mú. ẹ̀yin fúnra yín yìí bàbá ẹ̀yin fúnra yín yìí wà ẹjọ́ wá bí iṣẹ́ ilẹ̀ máa ń sọdọ̀ àtìtì fúnra yín sà. ẹ sọ wọn àyà kan lẹ́ẹ̀kan pé wọ́n bọ ẹ̀wọ̀n. ẹ jọ ẹ dáhùn question mi ṣé ẹ̀yin lẹ máa ń sọdọ̀ àtìtì fúnra yín ẹ má bínú iṣẹ́ ilẹ̀ máa ń sọdọ̀ àtìtì fúnra yín. wọn mú mi sọdọ̀ àtìtì ojú mi ò fọ́ mo máa ń kọdá àtìtì. ẹ lè ṣúọ mí ìlójú yín fọ́ ẹ̀wọ̀n ọmọ yìí ti sún mi lórí áàpù yìí gbogbo ẹ̀yin jáde Islam yìí ọmọ yìí ti sún. ó fi ìyàwó ọmọ ẹ̀ ó fi aṣọ bojú. understand nǹkan tẹ́ ẹ kà bóyá kẹ́ ẹ tún kà mí ò understand nǹkan tẹ́ ẹ kà. kí ni ẹ fẹ́ fàyọ lórí àjẹ ẹ̀ka yẹn gangan ìwé wa. ìkọ́ tó fẹ́ fàyọ nínú ẹ̀ ni wípé wọ́n ní kẹ́ bẹ̀rù Ọlọ́run yín wọ́n dárúkọ Ọlọ́run bẹ̀ yẹn wọ́n dárúkọ Allah bẹ̀ yẹn ṣé mo kó kọ méjì lọ́mú jáde bẹ̀ ajá wo la lé mò ń ṣe bẹ́ẹ̀ dè fún yín lọ́wọ́ ni o orúkọ méjì lọ́mú jáde bẹ́ẹ̀ dè ọlọ́yọ̀ wo la lè mò ń ṣe lọ́wọ́. ọmọ àná jáde ọmọ Ọlọ́run jáde tó bá jẹ́ pé Ọlọ́run ni wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n lo Ọlọ́run tí wàá tún bẹ́ẹ̀ yẹn tó bá yẹ pé Allah ló fẹ́ lò bẹ́ẹ̀ kó lo Allah ká mọ̀ pé Allah ló fẹ́ lò. a ní wọ́n tó fi Olúwa sí i yóò tó dàrú sí i. JustMe. Brother, wàá mú fẹjá rẹ́rìn díẹ̀ wàá mú fẹjá wòyàn rẹ́rìn díẹ̀. ẹ̀dẹ́ ká sọ lọ kíní kan ni mo rí nínú ẹ̀sìn mùsùlùmí tí ò sì jẹ́ kí n ṣe mùsùlùmí mọ́ ẹlẹ́kì sọ fún yín. mùsùlùmí. àní ẹ̀kọ́ tún eléyìí náà. wọ́n ti bí yín nìyẹn kọjá ta ló ń jẹ́ brother èmi nífẹ̀ẹ́ ẹ̀rọ mi ìtara yín padà mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ẹ̀rọ mi ìtara yín. ẹ wò ó tí wọ́n kà gan ìkàkùkà ni wọ́n kà wọ́n gbọ́ yé gan. ẹ̀rọ mi ò parọ́ fún yín mo sábà kàn sọ̀rọ̀. ẹ ká mọ wòrán sìn yìí ẹ mọ wòrán sìn alájọ ọmọ bọlá ni. ṣé ń gbọ́ mi. ajábàlì kí sóhun yóò lo òkè dáadáa òun yóò jáde dáadáa òun yóò jáde dáadáa ajábàlì kì í. ṣé ń gbọ́ mi báyìí ṣé ń gbọ́ mi. naam ta ló ń jẹ́ Adéwálé. ó gbọ́ yín o. ta ló ń jẹ́ Adéwálé. gbogbo àwọn tàwa lókè ta ló ń jẹ́ Adéwálé. Adéwálé Muhammad. ta ló ń jẹ́ sọ ẹni sùúrù mi ò bí í lèrè ẹjọ́ mi ò bí í lèrè ẹjọ́ nínú àwọn tá a wà lókè ni mo pè é ẹ máa fẹ́ẹ̀lì ẹ̀sáàmù nínú àwọn tá a wà lókè yìí ta ló ń jẹ́ Adéwálé. nẹ́tíwọ̀kì yẹn kò yẹ kí gbọ́dọ̀ dání. ẹ gbọ́ mi báyìí. mo ti gbọ́ yín báyìí. nínú àwọn tá a wà lókè yìí ta ló ń jẹ́ Adéwálé. ta ló ń jẹ́ Adéwálé. nínú àwọn tá a wà lókè yìí ta ló ń jẹ́ Sodiq. ẹ̀yin lẹ ń jẹ́ bẹ́ẹ̀ rárá o ó takora wọn náà àwọn Adéwálé ò lè jẹ́ Sodiq láyé nínú àwọn àtàwà lókè ẹ̀yin náà lẹ ń jẹ́ Adéwálé wọ́n kọ Adéwálé síbẹ̀ wọ́n dẹ̀ kọ Sodiq síbẹ̀ ẹnìkan náà kọ ọ̀tọ̀ lẹni tó ń jẹ́ Sodiq lókè. èmi mo jẹ́ Adéwálé ni mo jẹ́ Sodiq. rárá o. kí ni ìdìbò fi jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe mama irọ́ lẹ̀ ń pa ẹ kì í ṣe Adéwálé kàmá ló ń jẹ́ Adéwálé báwo lẹ ṣe máa jẹ́ Adéwálé báwo lẹ ṣe máa jẹ́ Sodiq irọ́ lẹ̀ ń pa irọ́ ni ṣe ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yín tán. nǹkan tẹ́ ẹ sọ́ọ̀sì nìyẹn tí wọ́n fi Olúwa síbẹ̀ wọ́n fi Allah síbẹ̀
brother mi wọ́n wá sọ̀rọ̀ tó ní ṣé ẹ̀ kí ń jọ ọ̀rọ̀ ni ṣé yẹn ò kí ronú ni. akako náà tí kakini edele wọn fi Elédùmarè náà ṣe kẹta orúkọ yẹn. ó wá jẹ́ mẹ́ta lọ́kọ̀. èèyàn kan jẹ́ Adéwálé èèyàn kan jẹ́ Sodiq Adéwálé tí wọ́n kọ síbẹ̀ nínú nǹkan tẹ́tí mọ́ kálẹ̀ kan wọ́n ní Ọlọ́run wọ́n ní Allah ìyẹn lè fẹ́ kẹ́yẹ tayọ̀ ìdí tó fi jẹ́ pé Allah ló ń jẹ́ Ọlọ́run sọ ẹni èdè Arabic ní Allah èdè Yorùbá èdè. Ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ a dúpẹ́ fún Ọlọ́run ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ a dúpẹ́ fún Ọlọ́run ẹ tí a sì kọ́ ṣe alhamdulilayi fún yàbí 1 minute káàkó máa tẹ̀pà alhamdulilayi lọ. ọmọkùnrin ni wọ́n bóyá wọ́n mí sí ọ̀hún mú yan dáadáa dọ́kítà lọ́wọ́. Ọlọ́run a dúpẹ́ o. Wọlé ọ̀tọ̀ ní tèmi gòkè wá níjà rẹ̀ mo ní ọ̀tọ̀ ní tèmi gòkè wá. tèmi túwó domain tèmi túwó ló kàn bọ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ bàbá lọ́gbà. lórí kíní tètò láyé tẹni wọ́n sẹ́ẹ̀dì sí yẹn èmi wà bẹ gbogbo fún yẹn ni mo gbọ́ pátá so ìgbà wo lẹ́ play ẹ̀. ṣé kọ́kọ́ play ẹ̀ náà ni ṣé kí n play ẹ̀ nísìnyí. never the best time because kó lè mọ irú èèyàn tí ètò láyé gẹ gangan tẹ́ bá rí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sí ní ọjọ́ yẹn àánú ẹ̀ ṣe mí àwọn ẹlẹ́bọn yẹn kọ̀ ẹ jẹ́ sáré play nísìnyí gbà yẹn ká tó tẹ̀síwájú. wọ́n láwọn trust yẹ ó sì nílé kéde kankan mo rò pé ìbínú yẹn lọ́wọ́ bá wá. àná oníjàlábì ni sẹ́ẹ̀ mo sọ fún yín pé oníjàlábì ni ẹ jẹ́ n play kẹ́ gbọ́ oníjàlábì ni. àwọn òbí wo ló sì fọmọ sílé kéwú ẹ̀. ó yà mí lẹ́nu o. ẹ jẹ́ n play fún gbogbo akágbọ́n. àwọn sẹ́yìn ẹ̀yin mùsùlùmí ẹ̀jọ̀ àwọn àfà tẹ́ mọ̀ tó ń ṣègbìyànjú ẹ lè lára tẹ́ bá fẹ́ yan zaka gbọ́ ẹ̀yin olówó wa ẹ lè sọ pé business wo lẹ fẹ́ ṣe ẹ lè kẹ́kọ̀ọ́ fi ṣe fi ṣẹ̀bìlì là kẹ́ fi ṣe jihad àti jihad tí wọ́n ti sọ olùmí díẹ̀ wọn náà wallahi lazim tí bá níwò mo lè ṣe òun àkọ́ ṣe empowerment program gbogbo àwọn tó lọ ń bá ọmọ yẹn ẹ̀yin náà wo ṣe máa wá bí ìbáyìí tó máa sọ̀rọ̀ bí ẹni tí ẹgbẹ́ ìgbà yìí. mama ìjẹ́ kó sọ ọkọ tí mo ṣe tí ò dá kí ni mo ṣe fún yín. ètò láyé kí ni mo ṣe fún gbogbo kí ni mo ṣe fún yín. ètò láyé fẹ́ da gbogbo ẹ̀rú ni. ẹ̀ka tó ṣẹlẹ̀ yìí nìyà kí ni mo ṣe ń sìn ẹni kí n búra mo tún fẹ́ búra ẹni má búra kí ni mo ṣe fún yín. ètò láyé àwọn àbí kan tí ò jẹ́ kí n kúrò ní ìgbà wo. ètò láyé tí ò lè fura mo láì káriwo gan o. kí ni mo ṣe fún yín. lẹ́ni. ẹ ká ń dàgbà sọ̀rọ̀ náà sẹ́yìn nìkan lè. níjọ program bàbá bíi àlá bàbá onígbàkálà yìí náà bó ṣe sọ̀rọ̀ yín. kí ló dé ṣé mo gbọ́dọ̀ máa bẹ̀rù tí yín ni. ẹ calm down now. bàbá mi sínú tẹ́lẹ̀. ẹ ní sùúrù ṣe rí nǹkan tá à ń sọ bíbá yìí inú mi dùn you are about to say something. èmi ni mo kọ́kọ́ sọ ní gbogbo platform yìí pé ẹ fura sí òjò láyé láti bí oṣù mélòó kan sẹ́yìn where you just reverted as claimed to. èmi ni mo kọ́kọ́ sọ pé ìjọ tí mo ti mọ nǹkan tó ń pè ní tàkíyà mi ò gba àfáà kan tó bá lóun rí ìbátì mi ò ní gbà dẹ́nu torí pé kí ni ọmọ tàkíyà ni wọ́n lè denounce ẹ̀sìn wọn gan kó fi wọlé sí gbogbo alára and I put it to you mi sọ lẹ́yìn ètò láyé but nísìnyí ní last time gan pàápàá mo pẹ̀lẹ́ ẹni tó wà against yẹn nǹkan tó wá ń ṣe mí nísìnyí oníṣẹ́ ifá lẹ́sọ̀ pé tá a bá rí nǹkan nú ẹ̀ you are now saying mi mọ̀ bóyá kíní kan gbé no you are